mi là ní àlọ́ sẹ́sẹ́ wọn tó tó ní àkóso ìlú kẹ́kẹ́ tó sẹ́sẹ́ wà tó ń gbóhùn wọn náà wà sẹ́sẹ́ wọn bá pé lórí ọ̀dọ́ ìgbà táwọn wà ní fàrẹ̀ igbó tí gbégbé àti jáde sí lọ́jà ayẹyẹ ayẹyẹ kò sí ìjọba báyẹyẹ ayẹyẹ wọ̀ bá wọ́n mi jẹ́. kí ló wọlé sọ fún mi kí ni problem ẹ náà kí ni kọ́lọ̀ problem ẹ. ajá kọ mi ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ kọ mi ajá wọ́n á jà bí. ṣé yàrá jẹ́ ìkọjá nínú ni. ọ̀nà mi ló dé ọkọ mi. máa ń dún ẹ̀. kọ́lé ń bọ́ síbù wà láì tàbí súnmọ́ bìlà ọmọ ẹgbẹ́ yín gbìn ní tàbá gbọ́ sókè. ó já wẹrẹ ni ó fẹ́ kú rẹ ni. ẹyin ṣé ìyá ló sọ ló rọjú mọ́. tó pọ̀ sí ìsọ̀kẹ́ ẹ̀fẹ̀ ni mo yẹ nǹkan. èmi ní kẹsẹ́. ọwọ́ ọgọ́lọ́gọ́dún làwọn mi ètò làkọ́bọ̀ sí ti pọ̀ sí ìsọ. ẹ̀yin ni ọba tí ń pa ẹ̀yin ni ọba tí ń yí a dúpẹ́ pé ẹ ti pa ìyá wa bàbá ẹ gba ọpẹ́ wa. kí ló pa náà omi àjà lélẹ̀ kí ló ṣẹ́ni náà fún ìyàwó ni. ẹ jẹrẹ kí ló ṣe bàbá ẹ jẹrẹ. àní sàǹjẹ tó ń fọ́ pólí sàǹjẹ tó ń lá pléètì. tí bá yìn níbi tẹ́ ti ń mí. wọ́n mi máa pariwo mi já lọ station ká lọ report ara wa báyìí o. akèrè ìgbé fọmọ aráyé gbẹmú dálẹ ọjà wọn mẹmu inú ẹ tán wọn sì sọdún bí ẹmu. ebi sọ lóore náà.